kalẹ́ ìròyìn lẹ́kùnrin lóde sojú ọ̀rìn láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde Adétóyè Adégbèmí lórúkọ ní ìròyìn ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Túnjí Òjó ti pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn fífi ẹ̀tàn gba owó tó tó bíi mílíọ̀nù 5 tí àwọn ọmọ ẹgbẹ́ ètò ara ẹni làbò ìlú lọ kó. A gbọ́ pé àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ náà dojúkọ ẹgbẹ́ àwọn ọ̀dọ́mọkùnrin tí wọ́n rìnrìn àjò láti Adó-Èkìtì lọ sí Àkúrẹ́. Nínú àtẹ̀jáde kan tí mínísítà náà sọ, ó ní pé kò ní sí kọ́lọ́fín kankan, ó sì tẹnumọ́ pé ẹnikẹ́ni tí a bá rí pé ó jẹ̀bi ẹ̀sùn náà yóò fojú ba ilé ẹjọ́. Ó tún fi dá gbogbo ènìyàn lójú pé ẹ̀ka abẹ́lé jẹ́wọ́ ìlérí láti kọ́ agbófinró tó ní ìwà pẹ̀lẹ́ tí yóò sì ṣiṣẹ́ pẹ̀lú òdodo àti ìtẹ́lọ́rùn gbogbo ará ìlú. Ìlànà fún ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìṣòwò ọkọ̀ òfurufú ti jẹ́ ti pápá ọkọ̀ òfurufú Gateway Agro Cargo International Airport ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú àbẹ̀wò àwọn òṣìṣẹ́ látọ̀dọ̀ àwọn aṣojú àjọ tó ń rí sí ìṣàkóso ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè yìí NAMA, tí wọ́n ti ṣe ìtẹ́wọ́gbà àwọn ohun amáyédẹrùn tó wà ní pápá òfurufú náà. Akeem Jimoh ló jábọ̀ ìròyìn náà. Àwọn amòye níbi iṣẹ́ ìkọ́lé ti ń tẹ̀síwájú láti ṣàgbéyẹ̀wò àti gbígbìyànjú láti ṣe àtúnṣe kíákíá kí wọ́n fi ìjìyà tó tọ́ jẹ àwọn tí kò kí ń tẹ̀lé ìlànà ìkọ́lé, kí wọ́n sì lépa àwọn tí kò ní ìmọ̀ tó yè kooro nípa iṣẹ́ ilé kíkọ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀nà pàtàkì láti dín ewu ilé dídàwó kù ní orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ni wọ́n fi lóde lórí ètò Good Morning Nigeria. Àwọn amòye náà sì tún tẹnumọ́ wípé ilé dídàwó jẹ́ nǹkan pàjáwìrì tó nílò ètò àtúnṣe tó péye láti dojúkọ. Olúṣèyẹ Adéagbo ló jábọ̀ ìròyìn náà. Iléeṣẹ́ ìmóhùnmáwòrán NTA ti ṣèlérí láti mú ìbáṣepọ̀ tó wà láàrin àwọn àti iléeṣẹ́ ọkọ̀ òfurufú orílẹ̀-èdè yìí pọ̀ sí nípasẹ̀ àfihàn tó péye. Ọ̀rọ̀ yìí náà wáyé nígbà tí aláṣẹ olùdarí gbogbogbò fún ètò ìròyìn Ayọ̀ Adéwuyì gba àlejò ọ̀gá àgbà iléeṣẹ́ ológun òfurufú alálejò ní olú ìlú iléeṣẹ́ ìmóhùnmáwòrán NTA ní Àbújá. Akọ̀ròyìn wa ní iléeṣẹ́ ológun Ọlájídé Bello ló jábọ̀ ìròyìn náà. A ti fi àkíyèsí lé pé ó ṣe pàtàkì kí àwọn ọkùnrin máa dáàbòbò àwọn obìnrin àti àwọn ọ̀dọ́mọbìnrin, kí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún wọn, kí wọ́n sì rí wọn gẹ́gẹ́ bí ohun èlò aláìlágbára tó nílò ìkẹ́ àti ìgẹ̀. Àwọn olùbánisọ̀rọ̀ ní ìpàdé ètò náà eléyìí tó wáyé ní gbàgede ọba aláyé Àkárìgbò tó tún jẹ́ ti olórí gbogbo ọba ilẹ̀ Rẹ́mọ ọba Babátúndé Adéwálé Àjàyí Tọ̀rúngbòwà kejì. Fatima Hassan ló jábọ̀ ìròyìn ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Pẹ̀lú àkórí ríro lágbára ìbáṣepọ̀ láàrin ẹbí àti aládùúgbò, ojúṣe àwọn ọkùnrin lórí dídáàbòbò àwọn obìnrin àti àwọn ọmọbìnrin, wọ́n gbètò náà kalẹ̀ láti dá àwọn ọkùnrin ilẹ̀ Rẹ́mọ lẹ́kọ̀ọ́ lórí ojúṣe wọn bí wọ́n ṣe lè máa tọ́jú àwọn obìnrin àti ọmọbìnrin. Ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Women Radio 91.7 FM ló ṣàgbékalẹ̀ ètò náà pẹ̀lú àtìlẹ́yìn àjọ kan tó ń pè ní Ford Foundation àti Voice of Women Empowerment Foundation. Lára àwọn àlejò tó wà níbi ètò náà, ara wọn láti rí àwọn èèyàn jàǹkànjàǹkàn ní ilẹ̀ Rẹ́mọ, àwọn ọba aláyé, olóyè àdúgbò àti àwọn aṣáájú ẹ̀sìn. Alága ayẹyẹ náà Ọ̀gbẹ́ni Jídé Ṣósan pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa pàtàkì ìpàdé náà tẹnumọ́ pàtàkì ìgbìyànjú àpapọ̀ láti ṣàgbéga ẹ̀kọ́ àṣà, ààbò àti ríro lágbára àwọn obìnrin àti ọmọbìnrin. Nígbà tó ń fi ẹ̀mí ìmoore hàn sí àwọn tó ṣagbátẹrù àti àwọn àlejò tó wá síbi ètò náà, Àkárìgbò tó tún jẹ́ olórí gbogbo ọba ilẹ̀ Rẹ́mọ ọba Babátúndé Adéwálé Àjàyí Tọ̀rúngbòwà kejì gba àwọn ọkùnrin níyànjú láti rí àwọn obìnrin àti àwọn ọmọbìnrin gẹ́gẹ́ bí ohun èlò aláìlágbára tó nílò ìkẹ́ àtìgẹ̀. Àwọn ènìyàn tó kópa níbi ìpàdé náà sọ ojúṣe àwọn ọkùnrin ní dídáàbòbò àwọn obìnrin àti àwọn ọmọbìnrin. Lópin ìpàdé náà, wọ́n fi ẹnu kò pé gẹ́gẹ́ bí ẹni tó ń ṣàkóso àṣà àti ìṣe kí wọ́n fún àwọn ọba aláyé lágbára lábẹ́ òfin láti máa dá ẹjọ́ tàbí dídá sí awuyewuye láàrin ọkùnrin àti obìnrin láwùjọ. Ní fífi ẹ̀mí ìmoore hàn, àwọn olùdásílẹ̀ ètò náà fi ẹ̀bùn dá ọba Babátúndé Adéwálé Àjàyí Tọ̀rúngbòwà kejì lọ́lá láti fi ṣàfihàn àtìlẹ́yìn wọn. Láti Ìjẹ̀bú-Òde. Ìròyìn wa ní àṣálẹ́ ní kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀wé lójú òpó wa Facebook, TikTok àti YouTube. Orúkọ tèmi ò yípadà, Adétóyè Adégbèmí. Títí dọ̀la, ó dàbọ̀. Lórí kankan. Come, all ye people, let us praise the Lord.
Abiding Grace Chapel invites all to a season of spiritual growth and upliftment in the presence of the Lord, tagged Abiding Ministers Conference 2025 with the theme, Loyalty. God's anointed servants that will be ministering at the event are Dr. Tor Terry Shagai and Evangelist Kolade Shegun Okewo. Date, Tuesday, 29th April 2025. Time is 10 a.m. prompt. Venue, Abiding Grace Chapel, opposite Epic School, Irewon, Ijebu-Ode. Host, Reverend Dr. and Reverend Mrs. Mike Oluniyi. Come, let us renew our strength at the presence of the Lord at this year's Abiding Grace Conference, tagged Loyalty. Don't miss it for anything. Be there.